kí lè bá a sọ nípa aṣọ òkè tí ẹ wò. Aṣọ òkè jẹ́ iṣẹ́ kan tó ń gba ọ̀pọ̀lọpọ̀ láti ta wà ní ìgbé orúkọ ọ̀pọ̀lọpọ̀ láti àti láti fún àwọn olùwà lọ́wọ́. À ń lọ sí ìrìn láì sí ìgbéra wáyé. Ẹ lọ ilé ìwé. Ìdí aṣọ òkè tí ẹ ṣe yìí lọ sí. A rí pé ọmọ kan tí ẹ ṣe yìí gbogbo nǹkan náà lè orúkọ. Ǹjẹ́ ẹ lè dárúkọ gbogbo àwọn nǹkan tí ẹ fi ṣiṣẹ́ ẹ lè dárúkọ rẹ̀ fún wa. Eléyìí ni wọ́n pè ní ọkọ̀. Eléyìí ni wọ́n pè ní àṣà. Àṣà. Eléyìí ni wọ́n pè ní ọmú. Kí lẹ pé? Ọmú. Eléyìí ni wọ́n pè ní òkèké. Òkèké. Eléyìí ni wọ́n pè ní gọ́gọ́. Gọ́gọ́. Eléyìí ni wọ́n pè ní àyísọ. Àyísọ. Èyí tí ó dá mi lójú bẹ̀ ni pé láti ìgbà tí àwọn àti kòkí àgbà lọ́wọ́ àwọn ọ̀rọ̀ àkókò báwọn náà ti ṣe kọ́ àwọn tí ó kún wọn nìyẹn tó jẹ́ pé òun ni ọ̀pọ̀lọpọ̀ wọn fi survive wọn fi ṣe iṣẹ́ ajé láti lè so anasi yìí ní pé ọ̀nà tí a lè ṣe káwọn náà lè fi lórí ẹ̀ ní ká gbé báwọn àbáyé ṣe gbé ká sì ṣe kó lọ́sì ní kó mọ̀ jẹ́ bẹ́ẹ̀ tàbí ọdún. Ẹ wá ti tó ọdún mélòó tí ẹ ti ń ṣiṣẹ́ yìí? Wọ́n bí wa síbẹ̀ àmọ́ ní dájú pé àjòkó tì ní kára báyìí ní tóbi ọdún méjì lọ báyìí. Abdulkarim Balógun alágbẹ̀dẹ gbogbo ìpínlẹ̀ Kwara sí. Balógun alágbẹ̀dẹ ìpínlẹ̀ Kwara. Ilé Ìjẹ̀ṣà ojú ẹkùn. Iṣẹ́ wo gẹ́gẹ́ lẹ̀yin yàn láàyò? Iṣẹ́ àgbẹ̀dẹ. Bàbá wa á tó bí ọdún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí? Ní Ìlọrin bí o. Ilé ìṣàlẹ̀ àbùkù ti pẹ́ tí ẹ ti pẹ́ fún iṣẹ́. Kí ni àwọn ìdojúkọ tẹ́ ẹ ti rí lẹ́nu iṣẹ́? Mi ni Damiti Kampala Mrs. Tóyìn Ajayi aláṣẹ Damiti àdìrẹ Kampala ní Kwara State Ìlọrin. Àdìrẹ jẹ́ àdìrẹ Kampala ìlú kan náà ń pè ní Kampala tó jẹ́ pé capital Uganda ṣùgbọ́n ṣe àwọn pàwọ̀ Yorùbá àwa la sọ ní Kampala pé nǹkan tó bá jẹ́ kànákìnní lóríṣiríṣi ẹni pé ohun tó bá jẹ́ oríṣiríṣi kọ́lọ̀ náà máa ń pè ní Kampala ṣùgbọ́n ní orúkọ ẹ̀ gangan nílẹ̀ Yorùbá àdìrẹ ló ń jẹ́ àdìrẹ yẹn dẹ̀ pé oríṣiríṣi a ní oríṣiríṣi a ní àdìrẹ lẹ́kọ̀ọ́ a ní èyí tá à ń fi kándù ṣe a ní èyí tá à ń fi àbẹ́là ṣe a ní èyí tá à ń fi ìláfún ṣe tó ń pè ní starch resist. Kò síṣẹ́ tó wà tí ò ní àwọn àdójúkọ kan nínú iṣẹ́ yìí kí ni àwọn àdójúkọ tí ẹ ti rí? Ọ̀pọ̀lọpọ̀ àdójúkọ wà gẹ́gẹ́ bí owó financial backing